ẹ dẹ́kun à ń bà mí lórúkọ jẹ́ o alàgbà olúpinṣayé kìlọ̀ fún àwọn àgbà ìjọ sẹ̀lẹ́. ògúnnágbòǹgbò ọmọ ìjọ celestial church of christ new jerusalem parish 9 cape elder brother debo olúpinṣayé ti ṣèkìlọ̀ fún ọmọ ìjọ ọ̀hún kan sse lawrence bọ́lájí tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà ìjọ náà tó ń ṣèkìlọ̀ fún un tako ìgbìyànjú láti ba orúkọ rẹ̀ jẹ́. olúpinṣayé tó ti kó ipa pàtàkì nínú ìdàgbàsókè ìjọ ọlọ́run ló ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìgbésẹ̀ alàgbà bọ́lájí ọ̀hún láti ta epo sáàlà rẹ̀. nínú ọ̀rọ̀ kan tó fi síta, olúpinṣayé tọ́ka sí ìfarajìn rẹ̀ sínú ìjọ ọlọ́run pẹ̀lú gbogbo ọ̀nà tó ń gbà láti kópa nínú ìdàgbàsókè ìjọ náà tó ní òun sin ìjọ tọkàntara tó jẹ́ wípé gbogbo nǹkan tí òun ní lòun fi dá sí ìlọsíwájú ìjọ celestial church of christ parish 9 ọ̀hún. ìkìlọ̀ sí alàgbà lawrence bọ́lájí yìí ló wáyé lẹ́yìn tí ó kẹ́fín ìgbìyànjú láti ọwọ́ alàgbà bọ́lájí ọ̀hún láti ba orúkọ rẹ̀ jẹ́ tó ní òun kò ní fi ààyè gba kí ẹnikẹ́ni ta epo sí aṣọ àlà òun, tí ó wá pàrọwà sí alàgbà bọ́lájí àti àwọn adarí ìjọ tó kù láti gbájúmọ́ bí ìjọ ó ṣe wà ní ìṣọ̀kan àti bí ẹ̀mí ọlọ́run yóò ṣe balẹ̀ sínú ìjọ náà. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé púpọ̀.